ní gbogbo ìgbésí ayé mi ẹ̀kan ni mo pàdé Tinubu rí 1999 gbà tó ṣẹ̀dé láti exile. Wọ́n àti Yọbaníkòrò wọ́n rìn wọ́n campaign lórí Ìkẹjà. Mo wà pẹ̀lú Dr. Fasehun tó ti dolóògbé tó wà ní OPC. Ó bá pariwo pé Tinubu mà nìyẹn. Tinubu wọ sándà báyìí ẹsẹ̀ funfun. Àwọn wá ní pé àti ẹṣẹ́ tó ń pè ní Tinubu lélẹ̀. Ló bá ní pé òun náà bá introduce pé àwọn ọmọ tó ń jà fún ẹ̀tọ́ Nàìjíríà lélẹ̀ àwọn ọmọléèwé gíga. The only time, first and only time tí mo rí Tinubu sójú láyé yìí nìyẹn. Mi ò pàdé Buhari rí. But nǹkan tí mo fẹ́ sọ ni pé nígbà táwa wà ní student union nílé ẹ̀kọ́ gíga tá jẹ́ student leaders, a máa ń lọ sí oríṣiríṣi meeting pẹ̀lú àwọn tó ń jà fún ẹ̀tọ́ ìlú. So táwa bá jókòó sórí high table níbi táwa ní ìdè, táwọn Tinubu tó ń jẹ́ senator ń gbà yẹn máa jókòó sẹ́yìn. A bá sọ̀rọ̀ tán àwa ń lọ ní tiwa. Wọn ò kàn ṣe pé bí a mo fi ń gbéraga, a lè sọ̀rọ̀ káwọn máa sọ̀rọ̀ ń gbà yẹn torí àwa gangan la ní street. Wọ́n dẹ̀ mọ̀. Ṣóyè so ṣèbí Tinubu ṣì wà láyé kò jìnnà síbi tá a ti ń sọ. Ẹni lọ bèrè lọ́wọ́ ẹ̀ ṣe pé ṣé o mọ ẹni tó tẹ̀ ń jẹ́ ṣòwò rẹ face to face tó máa sọ fún yín pé òun tó bá fẹ́ sòótọ́ á sọ fún yín pé òun ò mọ̀ mí rí. Torí àgùntàn tàwa ò ń jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì. Wọ́n ní kí tí eégún bá ń lé ní ká máa rọ́jú torí bó ṣe ń rẹ ara ayé ló ń rẹ ara ọ̀run. Àwọn eégún tó ń lé wa wọn ò tí padà lẹ́yìn wa. Àwa náà dẹ̀ ń ṣe kíni à ń sá eré òmìnira láti gbára wa sílẹ̀ lọ́wọ́ àwọn amúnisìn tí wọn ò jẹ́ káwọn ọmọ wa lọ sílé ẹ̀kọ́ kan dúró sílé ẹ̀kọ́, tí wọn ò jẹ́ ká lọ́nà tá a ti lè máa gbà kọjá, wọn ò jẹ́ ká ní ìwòsàn lórílẹ̀-èdè, wọn ò jẹ́ ká níṣẹ́, wọn ò jẹ́ ká ní ìlọsíwájú. Láì tí ì sí ìlọsíwájú, kí ni à ń sinmi fún? Òun ni mo ṣe padà lọ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ lánàá tí wọ́n ṣe ìwọ́de pé kí ló fà á tí ìjọba ò lè fi owó sílẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga láti rí i pé àwọn iléèwé gíga wa wọ́n wà ní ọ̀nà tí ó tọ́ àti tí ó yẹ fún àwọn ọmọ wa tó ń lọ sí iléèwé gíga. Láì ṣe pé wọ́n ṣe irú nǹkan bẹ́ẹ̀ tí ó tọ́ sí àwọn ilé ẹ̀kọ́ wa gíga. Àwa náà tí a ti di bàbá ń sìn a gbọ́dọ̀ padà lẹ́yìn àwọn ọmọ wa. But àwọn ìjọba tiwa wọn ò fẹ́ kí àwọn ọmọ wa kan lọ sí iléèwé ẹ̀kọ́ gíga tí ó lè jẹ́ káwọn mọ nǹkan tí ó tọ́ sí wọn, tí wọ́n lè mọ ẹ̀tọ́ wọn. Tá a bá dẹ̀ láwọn ọmọ tó lọ sí iléèwé gíga tí wọ́n mọ ẹ̀tọ́ wọn, tí wọ́n mọ nǹkan tó fẹ́ ṣe lọ́jọ́ ọ̀la, kò sí bí Nàìjíríà ṣe lè ní ìlọsíwájú lọ́jọ́ ọ̀la. Ṣèbí ìlọsíwájú ni gbogbo wa ń pariwo pé kórílẹ̀-èdè wa lè dáa. Báwo la ṣe máa sọ pé a fẹ́ kórílẹ̀-èdè dáa káàní ní iléèwé gíga tó bójú mu? Ìdí tí àwa ṣe ń pariwo ni pé eléyìí ò ń ṣe nǹkan tó bójú mu. Torí àwọn tó wà nínú ìjọba wọ́n ń tọ́jú ara wọn, wọ́n rán ọmọ wọn lọ sí iléèwé ẹ̀kọ́ ní òkè òkun tí wọ́n náwó ribiribi sí. Kí ló dé tí wọ́n ò lè náwó sí àwọn ọmọ tí wọ́n wà lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn ilé ẹ̀kọ́ gíga wa tó jẹ́ fún àwọn ọmọ mẹ̀kúnnù? Torí wọn ò fẹ́ kí mẹ̀kúnnù bọ́nú ìyà. Ṣẹ́rí, inú mi dùn wípé wọ́n ṣe ìwọ́de bí wọn ò tiẹ̀ pọ̀ tí gbogbo ayé gbọ́ tó milẹ̀ tìtì. Ìdí ni wípé wọ́n lọ dúró síbi orí gògóńgò àwọn alágbára lórílẹ̀-èdè Nàìjíríà airport ibi tí wọ́n máa ń gbà kọjá. Èyí tá rẹ̀ ò yánú wọn, gbogbo wọn lájọ wà ní òjò lánàá. So irú àwọn ìwọ́de yẹn wọ́n ní agbára ju kí èèyàn tó pọ̀ kó lọ dúró síbi tí ò ní pa wọ́n lára. Ìpalára ló jẹ́ fáwọn alágbára lánàá. So ìyẹn ṣe pàtàkì ju gbogbo pé ká tẹ̀ pọ̀ lọ. So kò síbi tí káàkiri àgbáyé tí wọn ò ti gbọ́ lánàá pé àwọn ọmọ iléèwé gíga o wọ́n ti fi àkékọ́rí o, wọ́n wà ní airport, wọ́n dẹ̀ ní pé kò sẹ́nikẹ́ni tó ń lọ síbi kankan. Wọ́n fi ojú àwọn olówó àti mẹ̀kúnnù gbogbo wa ládi kan lánàá. Àtolówó àti mẹ̀kúnnù ni o.
ó di bí ó lọ yàgò mi ni lánàá. So ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ iléèwé gíga tí wọ́n ṣe iṣẹ́ yẹn lánàá. Wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Ṣẹ́rí ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀nà mẹ́ta ni ẹ̀kọ́ ṣe ní ìlọsíwájú. Ìkíní ni pé gbogbo àwọn tó fẹ́ lọ sílé ìwé ẹ̀kọ́ láti pé primary ni o títí lọ dé ilé ìwé ẹ̀kọ́ gíga tí a mọ̀ sí yunifásítì, a gbọ́dọ̀ fún wọn ní àyè àti ọ̀nà láti lọ sílé ìwé ẹ̀kọ́. Ìkejì ni pé a gbọ́dọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti lọ sílé ìwé ẹ̀kọ́, bóyá wọ́n lówó ni o àbí wọ́n bó jẹ́ tálíkà ni o àbí mẹ̀kúnnù ni wọ́n àbí wọ́n jólówó. Ìkẹta ni pé àwọn owó tí ó yẹ kí a ná sí àwọn ilé ìwé ẹ̀kọ́ gíga wa láti rí pé bí tó lè ní irú ìlọsíwájú tó jẹ́ pé táwọn náà bá lọ sí orílẹ̀-èdè mìíràn, àwọn á lè compete káàkiri gbogbo àgbáyé. Mẹ́ta yẹn a gbọ́dọ̀ tiẹ̀ kò ṣe jẹyàn lé lórí. Èmi tí mò ń jókòó tí mò ń bá yín sọ̀rọ̀ èyí tó máa ń ṣe pé bàbá wa Awólọ́wọ̀ wọ́n ṣe ètò fún wa ní kékeré. A lè jókòó síwájú yín ká máa sọ̀rọ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí. So àwa náà ní láti ṣe irú ẹ̀ fún àwọn ọmọ wa tí wọ́n wà ní àwọn tó ń bọ̀ lọ́jọ́ ọ̀la. Ẹ mọ̀ nǹkan tó jáde lénìí tí wọ́n ní pé Peter Obi sọ, tèmi náà dá lóhùn lórí ẹ̀rọ Twitter. Ó ní pé Bọ́lá Tinubu ó dàbí Pele ni, ó ń compare pẹ̀lú àwọn tó ń gbá bọ́ọ̀lù ní ayé àtijọ́. Gbogbo alámọ̀ Pele. Kò dárúkọ Àtíkù, but èmi wá fi kún. Mo ní Àtíkù dàbí Zico ni, Tinubu dàbí Zagallo, Peter Obi dàbí Bebeto. Ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé ó ń sọ wípé kò sí ìlú tí ó fẹ́ lọ sí ìdíje ibi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù tí wọ́n máa kó àwọn tí ó ti dàgbà, tí wọ́n máa kó wọn lọ gbá bọ́ọ̀lù, torí a lè lọ sí World Cup sí ká mú Ọ̀dẹ́gbàmí dání àbí àwọn tó ti dàgbà tí wọ́n lè gbá bọ́ọ̀lù mọ́. The same thing náà ló ń ṣẹlẹ̀ sí Nàìjíríà. Àwọn tẹ́ ń dárúkọ wọ̀nyí wọn ò sí lára àwọn tí ó lè jẹ́ kí ló máa ní ìlọsíwájú. Mo fẹ́ kó gbogbo wọn pọ̀. Gbogbo wọn ló ti jẹ gómìnà ìlú wọn. Kí ni wọ́n ṣe síbẹ̀? Tẹ́ bá wá síkò ní ìlú Lẹ́kì pàápàá jùlọ níbi táwọn olówó ń gbé, ẹni ò bá mọ̀wẹ̀ odò máa gbá rere yín lọ ni after 1999 tí Tinubu àtàwọn ọmọọṣẹ́ tó ti mú ìlú Èkó lẹ́rú. Tẹ́ bá lọ sí ọ̀dọ̀ Àtíkù tó ṣe vice president fún ọdún 8, kí ló ṣe fún ìlú yàtọ̀ sí pé wọ́n bẹ̀rẹ̀ sí ta gbogbo àwọn ẹrù tí wọ́n rí. Àwọn ní a mọ̀ sí akótílétà nígbà tí wọ́n wà lórí oyè. Peter Obi ńkọ́ nígbà tó wà l'Anambra, kí ló ṣe fún àwọn aráàlú ẹ̀ yàtọ̀ sí pé kán máa parọ́ pé go and verify. Ọ̀nà wo ló wà l'Anambra tẹ́yìn lè sọ pé kò sí irú ẹ̀ rí? Tẹ́ bá dé Ghana, àwọn ọ̀nà tí Nkrumah kọ́ ní 1960 ó ṣì ń ṣiṣẹ́. Èmi máa ń béèrè lọ́wọ́ wọn pé ilé ìwòsàn wo ni ó kọ́ síbẹ̀ tó nǹkan fúnra ẹ ṣe lè lọ ṣe ìwòsàn fúnra ẹ? Àbí ilé ìwé wo ló kọ́ sí Anambra? Bó jẹ́ ilé ìwé gíga ní nursery táwọn ọmọ ẹ̀gán lè lọ sí ilé ìwé yẹn pé mi fẹ́ lọ kàwé ń bẹ̀ ọ́. Kò sí. But ṣe rí nígbà mí Nàìjíríà wọ́n á rí ọ̀nà wọ́n máa gbanú igbó lọ. Ẹ wò ní 1979 àwọn Awólọ́wọ̀ wà ń bẹ̀. Ṣé èèyàn máa sọ pé Awólọ́wọ̀ ò dáa tó ni? Àwọn Zik wọ́n contest, àwọn Aminu Kano wọ́n contest, wọ́n lọ dìbò fún Ṣàgàrí. Ṣàgàrí tí grade 2 ní Ṣàgàrí ó lóun ò tiẹ̀ fẹ́ ṣe, senate ní Ṣàgàrí lóun ń lọ. But àwa gbẹ̀yìn bẹ́bọ́ jẹ́ àwọn Ọbásanjọ́, wọ́n ní Ṣàgàrí yẹn gangan làwọn fẹ́. Ẹ̀wọ̀n nǹkan tí Ṣàgàrí ṣe fún wọn. The same thing ló ń ṣẹlẹ̀ nísìnyí. Nǹkan tí ò bójú mu, nǹkan tí ò tọ́, òun là ń rawọ́ lé. Tó bá yá tí gbogbo ẹ̀ bá ti wá tún dàrú, ẹ wá máa wá Oworẹ kiri, ẹ máa wá Ṣóyínká kiri, ẹ máa wá Fálànà kiri,
ẹ jọ̀ọ́ ẹ wá gbà wá o but nígbà táwọn bá present ara wọn ẹ máa ní àwọn ń dìbò fún àwọn activist ṣé ẹ̀yin rò pé tó bá dìbò fún Gani Fáwẹ̀mí ní 2003 ṣé Nàìjíríà máa dàbí eléyìí tó bá tiẹ̀ máa kú Gani á ṣe gudugudu méje yàyà mẹ́fà but 2003 ẹ lọ dìbò f'Ọbásanjọ́ wọn àti Àtíkù wọ́n ta gbogbo nǹkan tó ń rí tà nígbà tó ń rí nǹkan tà wọ́n tara wọn. Irọ́ àtàyè àtọ̀run ní gbogbo ìgbésí ayé mi ẹ̀kan ni mo pàdé Tinubu rí 1999 nígbà tó ṣẹ̀dé láti exile wọn àti Yọbaníkòrò wọ́n rìn wọ́n campaign lórí Ìkẹjà mo wà pẹ̀lú Dr. Fáṣẹ̀hùn tó ti dolóògbé tó wà ní OPC ó bá pariwo pé Tinubu mà nìyẹn Tinubu wọ sándà báyìí ẹsẹ̀ funfun àwọn wà ní pé àti ẹṣẹ́ tó ń pè ní Tinubu lélẹ̀ wọ́n bá ní pé òun náà báyìí tó ń pé àwọn ọmọ tó ń jà fún ẹ̀tọ́ Nàìjíríà lélẹ̀ àwọn ọmọléèwé gíga the only time first and only time tí mo rí Tinubu sójú láyé nìyẹn mi ò pàdé Buhari rí but nǹkan tí mo fẹ́ sọ ni pé nígbà táwọn wà ní student union nílé ẹ̀kọ́ gíga tá jẹ́ student leaders a máa ń lọ sí oríṣiríṣi meeting pẹ̀lú àwọn tó ń jà fún ẹ̀tọ́ ìlú so táwa bá jókòó sórí high table níbi táwa ní ìdè táwọn Tinubu tó ń jẹ́ senator ìgbà yẹn máa jókòó sẹ́yìn a bá sọ̀rọ̀ tán àwa ń lọ ní tiwa wọn ò kàn ṣe pé bí mo fi ń gbéraga a lè sọ̀rọ̀ káwọn máa sọ̀rọ̀ ń báyìí torí àwa gangan la ní street wọ́n dẹ̀ mọ̀ ṣóyè so ṣèbí Tinubu ṣì wà láyé kò jìnnà síbi tá a ti ń sọ ẹ lè lọ bèrè lọ́wọ́ ẹ̀ ṣe pé ṣé o mọ ẹni tó tẹ̀ ń jẹ́ ṣòwò rẹ face to face tó máa sọ fún yín pé òun tó bá fẹ́ sòótọ́ á sọ fún yín pé òun ò mọ̀ mí rí torí àgùntàn tàwa ò ń jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì Tinubu kò jẹ́ dánrọ́ ẹ̀ wò kò tiẹ̀ lè ronú débẹ̀ pé wọ́n máa pè mí sí meeting kí ló fẹ́ fa meeting kólékólé àtàṣọ́dé kò sí nǹkan tó lè faru meeting bẹ́ẹ̀ tẹ́ bá béèrè lọ́wọ́ wọn mọ̀ wọ́n máa ń sọ lẹ́yìn pé àwọn ò mọ ibi tí wọ́n ti lè sin òrìṣà Sowore tí bá ní nǹkan ṣe pẹ̀lú wọn á ti tú síta wọn á ti táṣìírí yẹn ẹni tí ò ṣe nǹkan kan pẹ̀lú wọn gan tó kàn send text message sí wọn ń tú síta ká má sọ irú àwa tó jẹ́ pé egun la jẹ́ lọ́nà fún wọn wọ́n á ti táṣìírí wa kò sí nǹkan kan títorí pé àní nǹkan kan tó wà ṣédì tá à ń ṣe pẹ̀lú wọn náà ni inú ṣe ń bí wọn tó ń ṣe ń mú wa tó ń fà lọ sínú àtìmọ́lé. àwa dá ọ lóhùn pé àwa ló kàn aráàlú ló kàn kò ń ṣe ipò ààrẹ ò ń ṣe ipò ìdílé ẹnikẹ́ni lórílẹ̀‐èdè Nàìjíríà ipò ààrẹ jẹ́ ipò tí gbogbo orílẹ̀‐èdè Nàìjíríà ní ẹ̀tọ́ sí ẹni bá jí láàárọ̀ kó sọ pé òun ló kàn ṣóyè ìdílé wọn ni ipò ààrẹ ò ń ṣòyè ìdílé ẹnikẹ́ni ara nǹkan tá à ń sọ nìyẹn pé àwọn ìwà pálapàla pé àwọn ìwà mọ̀lẹ́tọ̀ tó jẹ́ kí Nàìjíríà kó ní lọ síwájú nìyẹn tíyàn bá tẹ̀ bá sọ pé nǹkan kan oyè ìdílé wọn nìyẹn kò ń ṣe orílẹ̀ tí kò ń ṣe ti ààrẹ Nàìjíríà. ṣẹ́rí Yorùbá máa ń sọ̀rọ̀ èmi máa ń gbádùn àwọn òwe Yorùbá gan wọ́n ní òrìṣà bí ò lè gbè mí ṣe mí bí ó ṣe bá mi ìdí táwa ṣe ń sọ nígbà yẹn ni pé Nàìjíríà ò lọ síwájú kó padà sẹ́yìn ẹni tó bá wù tó bá fẹ́ máa lọ ẹ fi wọ́n lẹ̀ ẹni tó bá wù tó bá fẹ́ dúró ẹ jẹ́ kó ń dúró àmọ́ tiwa ni pé àwò pé ó ṣeé ṣe pé kí a tún orílẹ̀-èdè wa ṣe kí ìlọsíwájú wà tí gbogbo wa bá lé akátá lọ ká tó wá padà bọ̀ abádìyẹ so akátá yẹn làwa lé ní revolution now àwọn akátá tilẹ̀ Yorùbá ni o akátá tilẹ̀ Ìgbò ni o tilẹ̀ Hausa tí wọ́n wà l'Abuja tí wọ́n ń gbé wa ládìẹ akátá yẹn la ní ká fi lé lọ pẹ̀lú revolution àwọn orílẹ̀-èdè tán dẹ̀ ti lákátá tí wọ́n lọ wọ́n ti ní lọ síwájú adìẹ wọ́n ń ṣe dáadáa ó ṣeé ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ kò yí àwọn ọ̀pọ̀lọpọ̀ ńgbà tá à ń ṣe lẹ́yìn tí a ṣe revolution now tán
àwọn tí wọ́n bẹ̀rẹ̀ pé wọ́n fẹ́ Yorùbá nation àwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe tiwọn wọ́n pè wá pé àwọn fẹ́ Yorùbá ẹ máa ṣe tiyín ojú ọ̀run tẹ́yẹ fò láì farapa nígbà tó dẹ̀ dìgbà kan tí àwọn akátá náà tó bẹ̀rẹ̀ sí ń lé àwọn olórí wọn àwa tá a dìde ní pé ẹ lè fi ọwọ́ lágbà wọ̀nyí wá lójú tá a lọ sí court l'Abuja tá a lọ ń bá àwọn DSS tán mú wọn so mọ́lẹ̀ tá a jà fún wọn àwọn tilẹ̀ Ìgbò náà a sì ń jà fún wọn tìsín nítorí pé ètò ẹlẹ́yàmẹ̀yà táwọn ọ̀pọ̀lọpọ̀ ń jà fún lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀tọ́ wọn ni torí Nàìjíríà ti di ìlú tí ọ̀pọ̀lọpọ̀ tí ò yé wọn mọ́ tí ò gbé wọn ìlú tí ò gbé ọ̀pọ̀lọpọ̀ yàn mọ́ táwọn yẹn bá dẹ̀ sọ pé wọ́n fẹ́ lọ kò sẹ́ni tó lè dá wọn dúró ẹ lè dá wọn dúró fúngbà díẹ̀ àmọ́ tó bá yá olúkúlùkù máa yá dànù wọ́n máa yá kúrò nílùú yìí náà ni wọ́n máa yá kúrò Nàìjíríà tí Nàìjíríà ò bá ti ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò sí ẹnikẹ́ni tó lè dé ẹsẹ̀ ẹnikẹ́ni mọ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà bọ́ tí wàá ń sọ pé ṣé tẹ̀ rí gbogbo orílẹ̀‐èdè Áfíríkà yìí gan a lè fi ṣèlú kan tá bá fẹ́ ní lọ síwájú so torí tiwa ni pé ká tiẹ̀ jà fún gbogbo orílẹ̀‐èdè Áfíríkà àmọ́ àwọn ò sí lára àwọn tó ń sọ pé ẹni tí bí ó bá ọpá bí ó bá ẹbù lẹ́sẹ̀ tí a bá ti ṣe ti Nàìjíríà torí Nàìjíríà ti di oko ẹrú fọ́pọ̀lọpọ̀ èèyàn àwọn èèyàn dẹ̀ fẹ́ gbara wọn lẹ̀ nínú oko ẹrú tí wọ́n ń pè ní Nàìjíríà tiwa ni pé ká sọ di oko ọmọ nǹkan tá a ṣe fẹ́ ṣe revolution tá a ṣe bẹ̀rẹ̀ revolution náà ń gbà yẹn àwọn tó dẹ̀ tí ò yé ń gbà yẹn àwọn ń sìn ló wá ń jà fún oríṣiríṣi ọ̀nà láti gbara wọn lẹ̀ gbogbo kan tá à ń sọ ń gbà yẹn náà náà ń jà fún nísìnyí àmọ́ tí wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ wò pé bí atán bá fọ́ sí wẹ́wẹ́ ibi tó bá kàn wọ́n bẹ̀ pé wọ́n á lè fọgbọ́n máa nílọ síwájú tiwọn gbogbo táwọn sọ fún wọn ni pé tẹ bá tẹ̀ fọ́ Nàìjíríà sí wẹ́wẹ́ táwọn ọmọ àlè tìlú yín bá dé láti Nàìjíríà ẹ̀yin tó bá dàgbà nǹkan tó máa fojú yín rí á ju nǹkan tó rí ju yín gan rí Nàìjíríà. Kò sígbà kan tí wọn ò dọdẹ mímì Èdùmàrè ni ò fi ẹ̀mí yẹn sílẹ̀ fún wọn àmọ́ tí bí Yorùbá ṣe máa ń pa lówe wípé àti eégún àti atọ́kùn tí ọdún eégún bá ti parí gbogbo à ń padà lọ síbi láti rìn àkàrà àtàwọn tó ń dọdẹ mímì o àtèmi tí mò ń sá fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ọdún eégún wọn ti tàn wọ́n ti padà lọ síbi tí wọ́n ti rìn àkàrà kò sákàrà mọ́ so àti pé ẹnikẹ́ni tí ó bá ń ṣerú iṣẹ́ táwa ń ṣe iṣẹ́ tí orí ràn wá Ọlọ́run ló lẹ̀mí èrò ìdí tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé kí lójú mi ò tí ì kàn láyé èrè àwọn tájọ wà níléèwé gíga tí wọ́n ń sọ nígbà táwa ń bẹ̀ pa a fẹ́ jáde kúrò níléèwé gíga ẹ má dènà dé wá a fẹ́ ní lọ síwájú lọ́pọ̀lọpọ̀ wọn mi ò fi yọ̀ wọ́n èyí tí ò tẹ̀ ṣe nǹkan táwa ṣe rárá ọ̀pọ̀lọpọ̀ ló ti kú ọ̀pọ̀lọpọ̀ ló ti di ẹni ìgbàgbé so mi ò fi yọ̀ wọ́n tí nǹkan tíyàn bá ṣe láyé tí ò bá tàkókò kò sí ẹnikẹ́ni tó lè lọ́ra ẹ̀mí tó lè payín bó ṣe wù wọ́n bọ̀ tí àkókò bá tó bó tẹ̀jọ́ ọmọ ọjọ́ méje ní tákòkò yín bá ti tó ẹ máa filé ayé sílẹ̀ náà ni. ipò tí wọ́n wà lẹ́nu ní ipò tèmi wà ní 2019 tí mo wà ní àhámọ́ àti àtìmọ́lé l'Àbújá nígbà tí mo jáde ní Chief Sunday Igboho bẹ̀rẹ̀ agitation tiwọn àwa dẹ̀ ránṣẹ́ sí wọn gbà yín pé àwọn tẹ́ ń bá jà yìí ẹ má fojú di wọn tẹ́ ẹ bá ní agbára yẹn tó tójú wọn ẹ má fojú di wọn ọ̀pọ̀lọpọ̀ yan ní ò mọ ọkọ̀ táwa ń sọ ń gbà yẹn because the same thing la sọ fún àwọn èèyàn wa náà ní ilẹ̀ Ìgbò but tí wọ́n ti ṣiṣẹ́ dé point tó jẹ́ pé
wọ́n ti fẹ́ kúrò Naijiria by 75%. But àwọn tí Yorùbá ò tí ì débẹ̀ kò dẹ̀ tí ì yé wọn nígbà yẹn. But pẹ̀lú ibi tí àwọn wa ní ilẹ̀ Ìgbò tó ń dé nsìn yìí, ẹ wo nǹkan tó ṣe ń ṣe fún Kalu náà. I mean Nnamdi Kanu wọ́n lọ gbé wá láti ìta ni. Kí ni wọ́n ṣe fún Sunday Igboho? Wọ́n lé síta. Ṣóyè yín gbogbo yẹn láti sọ fún àwọn èèyàn lábẹ́lẹ̀ pé ṣe rí tá a bá sowọ́pọ̀ gbogbo àwa tí a fẹ́ ṣe revolution o àti ẹ̀yin tẹ́ fẹ́ Yorùbá nation o àti ẹ̀yin tẹ́ fẹ́ Biafra nation gbogbo yín revolution lẹ ń béèrè fún kan tí ò ṣeé ṣe lójú àwọn tí ẹ̀ ń bá jà ni tẹ́ ẹ̀ bá ní mindset yẹn tẹ́ ẹ̀ bá ní sọ́kàn pé revolution lẹ fẹ́ jà ẹ kàn ń tọ́ra yín ni because ẹ fẹ́ fọ́ ìlú tó jẹ́ pé shoprite àwọn alágbára ni ibi táwọn ti ń jẹun lélẹ́yìí ẹ wá múra sílẹ̀ ẹ tí ready ni ẹ but ó dà pé ó ti ń yí ọ̀pọ̀lọpọ̀ yàn ń sìn. mo sì nígbàgbọ́ sí Nàìjíríà títí dọ̀la but ìgbàgbọ́ tí mo ní sí Nàìjíríà ni pé ó sì ṣe é ṣe pé ká tún Nàìjíríà ṣe tí a bá ní àwọn olórí tí wọ́n fẹ́ ìlọsíwájú Nàìjíríà pé ó ṣe é ṣe. 1999 ni mo kúrò Nàìjíríà tí mo lọ sí ìlú òyìnbó. Nígbà yẹn ìgbà election bọ̀ tí mo wá wò pé gbogbo àwọn ó dà pé gbogbo aráàlú wọn ò rí nǹkan tí ó wà lófurufú ó dàbí pé òjò fẹ́ rọ̀ ni ó dàbí pé gbogbo àwọn aráàlú ò rí kí ló dẹ̀ fà Ọbásanjọ́ ni àwọn alágbára lọ mú dìde ńgbà yẹn. Mo wá wò pé àwọn eléyìí ò lè tún lù ṣe but àwọn èèyàn ò fẹ́ gbọ́ anything ńgbà yẹn ó dàbí àsìkò tá a wà yìí ń sìn ní tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn létí ẹ̀ di bí mi ṣe kẹ́rù mi nìyẹn tí mo lọ sílùú òyìnbó mo dé ìlú òyìnbó mo lọ sílé ìwé gíga mo fẹ́yàwó mo bímọ síbẹ̀ àmọ́ ọ̀rọ̀ Nàìjíríà ń gbà mí ó dàbí pé àwa kan wà jóná ni wa kò síbi tá a máa sá pamọ́ sí orí máa fà yín padà wá ni pé iṣẹ́ tẹ́ wá ṣe yìí ẹ lè sá fún so gbogbo nǹkan tí mò ń ṣe nílùú òyìnbó ó dàbí pé gbogbo ẹ̀ ṣáà ó ṣe pé gbogbo ọ̀nà tí mò ń rí Nàìjíríà ló já sí because ibi tí orí rán mi wá sáyé láti ṣe nìyẹn nígbà tí wọ́n tẹ́ ń fún wa ní passport wọ́n fún wa ní citizenship tá a lè lọ gbà lọ́fẹ̀ẹ́ èmi ò bá wọn débẹ̀ rí ó dàbí pé ìyà Nàìjíríà yẹn ṣáà mọ́ mi lára ṣáá pé mo gbúdọ̀ padà wá mo ṣe padà wá ní lọ́jọ́ kan ó kàn yí lórí mi náà ni pé báwo làwọn tí ó mọ̀ tún ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì wọn yàtọ̀ máa jẹ orílẹ̀ lórí ńlù wa àwọn tó ń vote fún 1999 náà lọ tún vote fún sí wọn yàtọ̀ síra wọn mo ṣe padà wá ní bọ̀ kí n tó padà wá mo dá iléèwé ìròyìn sórí ẹ̀rọ tí Yorùbá mọ̀ sí ayélujára tí gbogbo ayé mọ̀ sí Sahara Reporters so oríṣiríṣi ọ̀nà ni mo ti ń padà wá díẹ̀díẹ̀ mi tí bá tẹ̀ sùn lóru ìgbà tí wọ́n bá jí Nàìjíríà lèmi ń jí lọ́hùn ìgbà tó bá lọ sùn mí báyìí náà mò ń sùn ìgbà tó yá mo ní pé Nàìjíríà yóò kúrò lára mi ẹ jẹ́ kí a padà sílé kò síbi tí a máa wà ní gbogbo àgbáyé ìrìn àjò ni àlejò dẹ̀ ni wá ń bẹ̀. ṣé èrè ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní wọ́n ṣe mọ̀ ń pa Oworẹ nígbà 2015 ó ti di bí 30 ọdún sẹ́yìn tí mo ti ń bá wọn léjọba kúrò lórí oyè àwa la lé Babangida lọ ní 1993 ńgbà Abiola àwa la lé Abacha lọ gbogbo ọ̀nà tí a mọ̀ la fi bá Abacha jà àwọn kan lọ sí ìlú òyìnbó àwọn kan wà ní báyìí ẹni mọ bọ́n ṣe ń pòjò ó pòjò ẹni mọ àdúrà ṣe ó gbà kí Abacha tó di olóògbé ṣẹ́yìn náà tún gbàgbé pé àwa ni àjẹ́ kí Ọbásanjọ́ ṣe tọ́ta nígbà tó Ọbásanjọ́ tún gbé Yar'Adua dé táwọn èèyàn fẹ́ gbéjọba fún Jonathan ṣe báwa la ṣiṣẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ yẹn mọ̀ ní àti pé ìlú tá wà yìí táwọn èèyàn bá fẹ́ sọ̀rọ̀ ńgbà mi má bàa sọ̀rọ̀ bí ọlọ́tẹ̀ ṣe mọ̀ pé bí ẹnu dùn bí ẹnu ò dùn ẹlẹ́nu àpọ́là
so ọ̀pọ̀lọpọ̀ wọn á kàn jí láàárọ̀ wọn á wá arọ́ tán ṣàlẹ̀ pamọ́ ṣòwò rẹ̀ ṣá wọn àpárá àwọn ló lé Buhari lọ àwọn ló lé Jonathan lọ Jonathan ló fọwọ́ ara ìlera ẹ̀ lọ torí kò sí ẹni tó ní opportunity bíi Jonathan gbogbo ìgbà tó wà lórí oyè wọ́n ń ta epo ní $140 per barrel gbà kan di 140 kò sígbà tó wà lower than 80 so owó pọ̀ yanturu tó lè fi tún lu ìṣe owó pọ̀ láti rán ọmọ nílé ìwé láti tí Jonathan bá sọ Nàìjíríà di United Arab Emirates tí gbogbo ayé ń pè ní Dubai àwa sì máa sọ pé kò ṣe tó ní àwọn onírúurú owó tó ní àmọ́ kí náà fowó ṣe wọ́n fi ń ralé wọ́n fi ń ralẹ̀ wọ́n fi ń jayé orí wọn wọ́n lọ ra jet lóríṣiríṣi so Jonathan ló fọwọ́ ara ìlera ẹ̀ lọ but ìbéèrè tẹ́ máa béèrè ni pé nígbà tá a lé Jonathan lọ bí ẹ ṣe sọ kí ló dé táwa padà lẹ́yìn Buhari táwa náà tún fẹ́ lé Buhari lọ torí iṣẹ́ àjàgbara àjà fún ẹ̀tọ́ àwọn aráàlú làwa ń jà fún kò síjọba tó wá sórí oyè ní Nàìjíríà táwọn ò bá jà tó bá ti ṣojú ẹ̀tọ́ wọn fún àwọn aráàlú so iṣẹ́ tá à ń ṣe ni bíi pé iṣẹ́ kan tá a ṣáà mọ̀ ni pé ká ṣáà bá àwọn tí ò ṣe dáadáa jà èyí náà dẹ̀ máa rí gbogbo àmì yẹn lára wa at the age of 51 mo fẹ́ sọ lẹ́ẹ̀kan pé tíyàn bá sọ fún mi pé mo máa pé ọmọ 30 ọdún after tí mo kúrò Nàìjíríà UNILAG máa sọ pé irọ́ ni but ẹ máa wò at the age of 51 ọlọ́pàá ṣe ń nà mí wọ́n ń fọ́ mi lójú wọ́n ń fọ́ mi nímú wọ́n pa àbúrò mi nílùú yìí ṣé tí n bá jà fún Buhari ṣe rò pé wọ́n yẹ kán máa ṣerú nǹkan bẹ́ẹ̀ fún mi. láti ìgbà tí mo ti wà kékeré mo ti ń bá wọn tákà àmọ́ ìbéèrè táwọn èèyàn ní láti béèrè lọ́wọ́ ara wọn ni pé àwọn tó ń sọ pé wọ́n ń jẹ gọ́vnà wọ́n ń jẹ president tẹ́lẹ̀ rí àbí wọ́n ń jẹ vice president kí ni Yorùbá ń sọ wọ́n ní ẹni máa dáṣọ fún yàn ṣèbí tọrọ ẹ̀ làwọn ò ẹ wo aṣọ tó ń wọ̀ sọ́rùn ẹ wo ibi tó ń sọ lódì wọ́n sọ ilé ọlá di ahoro ó dàbí ọ̀rọ̀ tí òwe kan tí wọ́n pa ní nílùú òyìnbó pé wọ́n ní nígbà táwọn igi tó ń ṣèpàdé nínú igbó àwọn ní kàn fẹ́ fìyàn kan jọba wọ́n ní kàn lọ mú àáké wá àwọn ní kí ló dé tẹ́ fẹ́ dìbò fún àáké àwọn iṣẹ́ rí pé ìdí àáké igi náà fi ṣe nípa ara wa ni àmọ́ látìgbà tó ti dìbò fún àáké kò sí ìfọ̀kànbalẹ̀ fún àwọn igi inú igbó yẹn ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí fẹ́ni tó gbódó mi ẹ má dìbò fáwọn tí wọ́n di gọ́vnà tó ń di sẹ́nétọ̀ ẹ ṣáà wo nǹkan tó experience wọn náà ṣe fún yín mi ò wá láti ibi mi ò ń ṣe ọmọ àtọ̀runrìnwá lórí ọ̀rọ̀ Nàìjíríà ṣèbáwá la jà ńgbà táwa kékeré ẹni bá wà nílẹ̀ Yorùbá ní 1993 nígbà táwọn lọ́balọ́ba ń sá pamọ́ tí wọ́n ń gbẹ̀yìn bẹ́bọ jẹ́ àwa tá a dúró ti Abíọ́lá lélẹ́yìí nígbà yẹn ọmọ ọdún bíi 20 ọdún pẹ̀lú méjì ní mí ńgbà yẹn tí n bá lè dúró ńgbà yẹn táwa dúró títí wọ́n jù wá sẹ́wọ̀n lé wa kúrò níléèwé táwa fún orílẹ̀-èdè wa ní ètò tí wọ́n ń pè ní democracy ní 1999 báwo lè ṣe máa sọ pé àwa jálejò nílùú àwọn tó ń sá pamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì ní 1993 ẹ̀yin wá ń sọ fún wa pé àwọn náà less experience tí gbogbo èèyàn bá sá pamọ́ tá a bá ń ṣojú ń gbà yẹn ṣẹ́yìn ṣàmánì democracy àwọn ológun ló sì máa wà lórí oyè dìsín ẹ mọ̀ kí a ṣáà sọ pé bàbá ẹ dáríjì wọn nítorí wọn mọ nǹkan tí wọ́n ń sọ ọmọlúwàbí làwà kí ni wọ́n máa ń sọ fún ọmọlúwàbí ńlẹ̀ Yorùbá pé wọ́n tí wọ́n bá jí láàárọ̀ tó ń wá owó lọ síta tó bá pàdé iyì kó padà wá sílé torí tá a bá lówó tán èyí la máa fi rà mi ò lè sọ ju yẹn fún yín àwọn tán lówó lọ́wọ́ wọ́n ti dojú ìyà kọ yín wọ́n ti sọ yín di ẹrú nílùú yín àwọn tó níyì tán ni wọ́n fẹ́ dá iyì padà fún yín
ní kẹ́ dìbò fún ṣebí orílẹ̀-èdè yìí láwọn èèyàn ṣe dìbò fún bàbá Jásìn nígbà tó ń dìbò fún Ondo State kò ní mọ́tò B2 tí wọ́n mọ̀ sí jàpá ni bàbá wà títí tó fi kú ilé pẹ̀tẹ́sì bí yàrá 4 ni bàbá kú sí kò ní géètì sílé wọn nígbà táwa lọ sìnkú wọn in the 90s ẹ wo àwọn tí wọ́n tún ilẹ̀ Yorùbá ṣe pẹ̀lú free education èwo ló lówó nù wọn àwọn oníyì ni so àsìkò tí wàá tó jẹ́ pé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Yorùbá pàápàá jùlọ àsìkò kí a padà sí àsìkò iyì ọmọlúwàbí ó ti tó. eléyìí bí ìjọba bí àwọn ìjọba rúdurùdu tá a máa ní látẹ̀yìn náà ni àwọn ilé tẹ̀ tó wá burú sí torí àwọn ìjọba tí ò mọ̀ tún tí ò mọ̀ sí lélẹ́yìí ìjọba tí ò ní làákàyè ní ìjọba Buhari ẹ mọ̀ pé ọ̀rọ̀ làákàyè ó ṣe pàtàkì ìjọba tí ò ní làákàyè ni ṣe rí tí ẹ bá ti wo pọ́lísì ìjọba kíjọba tí ẹ bá ti rí pọ́lísì náà fi mọ̀ pé làákàyè wà kí ni làákàyè nílẹ̀ Yorùbá pé nǹkan tó bá tẹ̀ máa ṣe ẹ máa wò pé àwọn èèyàn tó ṣiṣẹ́ yẹn wọ́n tẹ̀ ń ronú àwọn ilé aláìnírònú ni wọ́n ara Galatia tẹ́rì ẹnikẹ́ni tí ó bá wù tí ó bá sọ wípé ẹnìkan ń ṣe ọmọ ìlú kan ẹni yẹn ń kọjá àyà rẹ̀ ni èmi ti ṣàlàyé pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni mí Yorùbá mi lè má jàgére bíi ti tiyín àmọ́ kí ni mo ṣe èdè wo mo ń sọ yìí Yorùbá ni àti pé ńgbà mìíràn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wá láti ibi tó ju ibì kan lọ ṣóyé yín torí kò ń ṣàwàlà dára wa àlàyé tí mo fẹ́ ṣe fáwọn tó ń sọ ni pé àkúnṣe àlàyé tí mo like láti máa ṣe àmọ́ orí ètò Yorùbá làwà yìí àwọn bàbá wa wọ́n wá láti Iléṣà nígbà tí wọ́n kó àwọn èèyàn lẹ́rú àwọn làwọn ò lè ṣẹrú ẹ̀jẹ̀ yẹn wà lára dì sí wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n dìde wọ́n kúrò ní sàkání ẹ̀ wọ́n gba Ìjẹ̀bú omi tí wọ́n gbà kọjá stream tó ń gbà kọjá ńgbà tó ń lọ wọ́n wà pẹ̀lú girlfriend ẹni tó ń fẹ́ ńgbà àfẹ́sọ́nà wọn odò yẹn wọ́n ń pè ní Oworẹ odò yẹn sì wà ń bẹ̀ dì sí nígbà tó wá yá ó wà ní Ìjẹ̀bú waterside ẹ lè béèrè lọ́wọ́ ẹnikẹ́ni èmi gan ń wá ọ̀nà láti débẹ̀ pọ̀ lára àwọn family members àwọn ti lọ bẹ̀ mo fẹ́ lọ rí odò yẹn gan kí n mọ nǹkan tó ń mu tí wọ́n ṣe láyà bíi ti báwa ṣe ní Sáránsì but nígbà tó ń dé Ondo State ti ibi tó ń settle sí àárín àwọn ìjọ ni wọ́n settle sí ìyẹn náà ń pè ní ìjọ àpọ́ẹ̀ ó sì wà l'Ondo State dìde sí ní Ẹsẹ̀ Odò local government èmi kọ́ ni mo múra mi lọ síbẹ̀ ṣóyé yín so ibi tí wọ́n settle sí nìyẹn but ẹni bá mọ ìtàn a ṣàlàyé fún ọ̀pọ̀lọpọ̀ yẹn wá pé àwọn èèyàn tí wọ́n ń pè ní Yorùbá wọ́n rìn gidi gan wọ́n bí mi sí ìlú tí wọ́n mọ̀ sí Kiribo orúkọ ìlú yẹn orúkọ ìjọ ni which means farmland ní Ẹsẹ̀ Odò Ondo nísàlẹ̀ ní Ẹsẹ̀ Odò torí ẹ̀ náà ṣe ń pè ní Ẹsẹ̀ Odò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní local government wa is known as Ìlàjẹ Ẹsẹ̀ Odò but wọ́n ti break it up nígbà Abacha so Ẹsẹ̀ Odò làwa wà ń sìn kí dẹ̀ ní túmọ̀ Ẹsẹ̀ Odò apá kan ẹsẹ̀ apá kan odò ẹgbẹ́ odò náà bí wá sí mo lọ sí primary school ní Ìlàjẹ pẹ̀lú bàbá wa tó ń ṣe teacher ní kékeré a máa ń tẹ̀lé wọn kiri ìgbà tí wọ́n fẹ́ retire a padà wá sí ìlú wa wọ́n á lọ sí local authority primary school nílùú yẹn ni mo ti parí primary school from there wọ́n á lọ sí secondary school tí Awólọ́wọ̀ dálẹ̀ ní 1980 àwọn la kọ́kọ́ bẹ̀rẹ̀ secondary school yẹn comprehensive high school ni wọ́n pè ní Kiribo so
so mi ò lọ sí school kankan tó gbórúkọ lórí ní kékeré kò sówó láti ẹ̀ ti lọ sí school tó gbádùn àwọn wa ara wa la fi kọ́ secondary school wa ká tó wọlé síbẹ̀ but ibẹ̀ náà láti lọ sí secondary school ìgbà tí wọ́n á sí secondary school tán mi wá sí University of Lagos ibi tí ọ̀pọ̀lọpọ̀ yan ti mọ ẹni tó ń pè ní Oworẹ nìyẹn ìgbà tí mo ṣe tán ní University of Lagos lẹ́yìn ọdún 6 tó ní wọ́n ń lé wa ẹ̀ẹ̀mejì náà lé mi kó University of Lagos nígbà tá à ń bá àwọn ológun jà ìgbà kan tán tẹ̀ fẹ́ pa mí tí ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan yẹn ìgbà tí mo ṣe tán mo wá lọ ṣe NYSC ní Adamawa State agùnbánirọ̀ yes mo ṣe tán bẹ́ẹ̀ ṣe náà sọ mí sẹ́wọ̀n ibi tí n fẹ́ gba discharge certificate mi wá arrest mi ní Adamawa dèní wọn ò fún mi ní discharge certificate ẹ̀wà tán release mi ọ̀dẹ̀ fi wọn lẹ̀ mo wá lọ sí ìlú Amẹ́ríkà ní 1999 mo wá lọ sí ilé-ìwé gíga tí wọ́n mọ̀ sí Columbia University ní New York City ibẹ̀ mo ti ṣe masters degree mi ní masters in public administration ni mo ṣe so tí ẹ bá ń sọ pé àwa ni Yorùbá mọ̀ sí ọmọ àtàpàtà dìde ká lọ sí àwọn secondary school nínú igbó kó tó di pé àwa lọ ṣetán nínú àwọn ìlú tó tóbi a lọ sí ìlú òyìnbó mo ti lọ sí over 30 countries tí mo ti visit kí n tó padà wá sí Naijiria láti ṣe election ní 2019 bẹ́ẹ̀ ṣe mọ̀ nígbà tá a ṣe election tán a tún wá lọ sínú iléèwé gíga tí wọ́n mọ̀ sí School of Life a lọ ṣe ẹ̀wọ̀n fún oṣù 4 àti àbọ̀ after that ṣe yẹn tán wọ́n ní mi ò lè kúrò ní ìlú Àbújá fún ọdún 3 mo ṣe ń jáde nílùú Àbújá bí oṣù 3 sẹ́yìn láti 2019. Ìjọba ló jẹ̀bi torí nǹkan tí à ń jà fún àwọn ilé ẹjọ́ gan tó ń jẹ́ tìjọba wọ́n dájọ́ wípé ẹ̀tọ́ wa là ń jà fún lẹ́kọ̀ọ́ yìí ẹjọ́ tí ilé ẹjọ́ tán mú mi lọ wọn ò lè ṣẹjọ́ yẹn látijọ́ yìí torí pé ọ̀rọ̀ tá à ń jà fún dá lórí ọ̀rọ̀ ẹ̀tọ́ àti ìlọsíwájú orílẹ̀-èdè wa wọ́n gbé mi lọ ilé ẹjọ́ kò sí àrà tí wọ́n dá nígbà tí ó tẹ́ wọn lọ́rùn wọ́n wá sínú ilé ẹjọ́ wọ́n fẹ́ jí mi gbé nínú ilé ẹjọ́ níwájú adájọ́ gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ àmọ́ bá a ṣe ń sọ̀rọ̀ lénìí wọn ò tẹ̀lé wá charge mi mọ́ wọ́n gbé fún judge bíi 3 ló ti nípa àwọn òṣèjọ́ yẹn ọ̀dọ̀ tí judge tó wà ń sìn kò fún wa ní date láti February tán ti assign ẹ̀ sí new judge wọn ò fún wa ní date bóyá tó bá gbọ́ Yorùbá tó bá gbétò yìí bóyá ṣáà fún wa ní date wọ́n fẹ́ fi pa mí lẹ́nu mọ́ ni ìgbà tí wọ́n rí ṣe ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń jáwọ́ díẹ̀díẹ̀ nù ẹ̀ àmọ́ yegede ojú ti tèké wọn. tán ló máa jẹ́ tí bá sọ fún yín pé àwa ní trust nínú INEC torí INEC eléyìí bíi department náà jẹ́ ní APC wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ní ẹ̀ka APC ní INEC eléyìí àmọ́ ṣe tá bá ń díje ńgbà mìíràn a fẹ́ fi jẹ́ káwọn aráàlú mọ̀ ní àwọn nǹkan tí ò tọ́ àwọn náà tí wọ́n fẹ́ ṣe ìbò níṣekúṣe ó lè já ṣe má ṣe tí wọ́n tó má ṣe gbẹ̀yìn lélẹ́yìí kí gbogbo ẹ̀ tó dojú rú so àwa máa sọ fún àwọn aráàlú nǹkan táwa rí because àwa ò jẹ́ tàn aráàlú jẹ torí ẹ̀ la ṣe ń sọ fún àwọn aráàlú pé ṣẹ́rí ètò ààbò yẹn kò mẹ́nikẹ́ni kò
kò mọ Yorùbá, kò mọ Hausa, kò mọ Igbo, kò mọ Ìjọ, kò mọ Ibibio. Tí ẹ bá ní àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sáwọn aráàlú, kò lè sábò fún wọn. Torí tá bá sọ̀rọ̀ ààbò ńgbà mìíràn, àwọn èèyàn máa ń rò pé bí ààbò pé ká gbébọn nìkan láàbò. Àti jẹ ààbò ni, àti ríṣẹ́ ààbò ni, àti ní ìwòsàn ààbò ló jẹ́, àti ká lè lọ sílé ìwé ààbò ló jẹ́. Ààbò dàbí nǹkan tí Yorùbá mọ̀ sí àṣírí tí ó bò. Tó bá ti sábò, ó dàbí pé kíyàn jáde nínú ilé ẹ̀ nínú ìhòhò ni. Ààbò dàbí aṣọ lọ́rùn èèyàn ni. So tẹ́ bá máa yanjú ààbò, ẹ̀yin náà ẹ dìbò fún àgùntàṣọ́lò. Ẹ dìbò fún ọkùnrin 3, ọkùnrin 20, àwọn tí wọ́n ní experience, tí wọ́n lè fi ọwọ́ lásán jà. Ẹni bá lè fọwọ́ lásán jà tó bá wá di commander in chief, ẹ̀yin náà á wá mọ nǹkan tó ń pè láàbò. Àṣírí á wá bò ńgbà yẹn. Ṣé yìí ní ìjọba ni? Àwọn eléyìí ò ń ṣe ìjọba. Báwo ni èèyàn ṣe máa advice ẹni tí ó jẹ́ pé etí ẹ̀ ti di? Eléyìí ò ń ṣe ìjọba. Àwa ò níṣẹ́ fún wọn. Olè iṣẹ́ ta ní fún wọn ni pé ká bá wọn ṣe kíákíá, kán máa kó gbà wọlé. Kò jù bẹ́ẹ̀ lọ. Aráàlú ni pé ẹ má fòyà, àmọ́ kẹ́ má sùn, ẹ má dijú. Torí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ó lè jẹ́ last opportunity ní tí Naijiria ní láti látúnṣe àbí kí gbogbo ẹ̀ kó dàrú. Àmọ́ ó kù sọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe aráàlú níṣekúṣe.